mi ajé o ajé ajé o ajé 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 ògúngún nísọ onísọ bòdì ajé jẹrin ní ẹ lọ́wọ́ má jẹun ní ẹ lọ́rùn ajé o ajé o ajé o ajé ajé o ajé 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 ògúngún nísọ onísọ bògì ajé lọmọ nàìjà wá lọ sílẹ̀ Líbíà wọ́n gbanú ihò ilẹ̀ wọ́n gborí omi ajé 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 jẹ́yìn ní ẹ lọ́wọ́ má jẹ ní ẹ lọ́rùn ajé o ajé o ní kí gbogbo àgbáyé ìbà Ọlọ́run ìbà gbogbo ojú tó ń wò mí ẹ jẹ́ kójú mi ṣe. Mi wá pe àkọlé òjìji ayé tèmi ní ọ̀rọ̀ tí EOB kọ́líìjì Yínká Ayéfẹ́lẹ́ tó sọ lórí rédíò. Mo fẹ́ jẹ́rìí gbé ọ̀rọ̀ yẹn. Ṣé rí nǹkan méjì ló fi jẹ́ pé kí a bá mú ọ̀rọ̀ wá sórí ojú ìwòran yín méjì ni. Àkọ́kọ́, rédíò kì í gbéròyìn ẹlẹ́jẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo ohun tí jẹ́ rédíò ló lófin. Rédíò a kì í gbéròyìn ẹlẹ́jẹ̀. Bẹ́ẹ̀ ni rédíò kì í gbéròyìn ẹlẹ́jẹ̀ torí pé rédíò lófin. Rédíò ó lófin. Àwọn NBC gbogbo ohun tí wọ́n bá ń sọ lórí rédíò ni NBC ń gbọ́. Tí ẹ bá wo orí ẹ̀rọ ayélujára mi ẹ máa rí sàtífíkẹ̀tì mo gbà lọ́wọ́ NBC, sàtífíkẹ̀tì ìgbóhùnsáfẹ́fẹ́, ìwé ẹ̀rí ìgbóhùnsáfẹ́fẹ́. Tó o bá jẹ́ professional nídìí iṣẹ́ yìí o gbọ́dọ̀ ní ìwé ẹ̀rí yẹn lọ́wọ́ nígbà ìjọba Comrade Ṣóǹdé. Bẹ́ẹ̀ ni nígbà ìjọba Comrade Ṣóǹdé. Fọ́tò tí mò ń sọ yìí sàtífíkẹ́tì bí mo ti gbé ìwé ẹ̀rí dání ó wà ńbẹ̀. EOB tó ń ti Yínká Ayéfẹ́lẹ́ àwọn náà wà ní agbo ńlá yẹn. Fresh FM láti ṣe, Fresh FM all láti ṣe ìpàdé yẹn tí mo fi gba ìwé ẹ̀rí lọ́wọ́ àwọn NBC. Tẹ́wárẹ́ lẹ́ẹ̀kejì ni wípé ọ̀pọ̀lọpọ̀ fóònù náà máa ń tẹ̀ wọ́n kì í gbọ́ rédíò. Fóònù tá dẹ̀ ń tẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ ìròyìn ẹlẹ́jẹ̀ ló kún orí íńtánẹ́ẹ̀tì. AI ó kún orí íńtánẹ́ẹ̀tì. Ọ̀pọ̀ ẹlòmíì ò ní òdẹ̀ kì í gbọ́ rédíò. Ọ̀pọ̀ ni ò kì í gbọ́ rédíò. Àwọn rédíò tí wọ́n bá wá jẹ́ ẹni tí máa ń sọ ọ̀rọ̀ gidi tó ní kìmí tá a bá ti wá gbọ́ a gbọ́dọ̀ mú wá fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí ní òṣìṣẹ́ rédíò. Sọ̀rọ̀ mi yé yín pàápàá jùlọ tí n bá ń túnu rédíò lọ. Rédíò tán bá ti ń lo orin Àlàbí ṣe mí gangan olórí mi alẹ́ everybody Jíbọ́lá Paso Wonder tá bá ti ń play tó bá jẹ́ pé ọ̀tọ̀ ni station tí mo fẹ́ gbọ́ tí mo wá ń túnu rédíò lọ torí ẹni tó bá wà láyé ló ń gbọ́ rédíò o. Ẹgbẹ́lé kọ́gbọ́n o bí àṣà ìyá níwẹ̀ a ní máa gbọ́ rédíò máa gbélé kọ́gbọ́n ìyá níwẹ̀ máa ń sọ bẹ́ẹ̀. Rédíò kò ní gbéròyìn ẹlẹ́jẹ̀ tí bá wá ń túnu rédíò lọ tó bá jẹ́ pọ̀tọ̀ ní program tí mo fẹ́ gbọ́ tí wọ́n ń play
bí ṣe mí gan Jíbọ́lá Paso Wonder man, oh my god mo ti báyọ̀ pàdé mi ti bá dùnnú pàdé mo lè pause kí n dúró síbẹ̀ tó bá play ẹ̀ tán mo tún wá lè túnú ẹ̀ sí ibi tí mo ti fẹ́ gbọ́ program that is why tó fi jẹ́ wípé a mọ̀ mú ìròyìn tá a bá gbọ́ lórí rédíò fún àǹfààní ẹ̀yin tó jẹ́ pé fóònù lè máa ń tẹ̀ kí n gbọ́ rédíò láṣẹ lè máa mú wá fún yín YouTube channel dẹ̀rẹ́ àwọn kì í fẹ́ràn òdodo ní YouTube channel náà máa ń fẹ́ direct original náà máa ń fẹ́ that is why tá a fi gbọ́dọ̀ mú original tá a bá gbọ́ lórí rédíò wá fún yín kò sí rédíò tèmi kò sí èmi ò bá station kan sọ̀tá o gbogbo rédíò station ńlọrẹ́ mi bẹ́ẹ̀ ni mi ìyàn pọ̀ sí bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni mi ìyàn ayò rédíò station tó bá ti ń sọ òdodo ọ̀rọ̀ òdodo yẹn tí mo bá gbọ́ màá mú wá fún yín àwọn rédíò yẹn náà dẹ̀rẹ́ àwọn náà máa ń ṣe kíni wọ́n máa ń mú ọ̀rọ̀ orí YouTube báyìí àwọn náà máa ń play ẹ̀ sórí rédíò bí mi wá ń lọ lélẹ̀ ọjọ́ kan MON Yínká Ayéfẹ́lẹ́ ó ń ṣe program òun àti EOB ó wá ní nígbà tí iléeṣẹ́ àwọn tó wà ní internet ó nígbà tí iléeṣẹ́ àwọn ó ní tó wà ní internet ó ní nígbà táwọn parí ètò tán ó ní ọ̀rẹ́ òun kan ó wá ń wá ó ló pe òun pé òun ti wà ní iwájú iléeṣẹ́ àwọn o nílé epo ó lóun bá dẹ̀ sọ̀kalẹ̀ ó lóun lọ bá nígbà tó ń débẹ̀ tó ń rí ọ̀rẹ́ òun táwọn jọ ṣe kékeré ó ní ó lóun ronú pé wọ́n lọ́n irú ayé wo ló ń wá ẹ̀ ọ̀rẹ́ ìwọ ló ti dá a báyìí ìwọ ló ń lo adúrú mọ́tò ẹ̀rìmọ̀ yìí ìwọ ló ń lo adúrú mọ́tò ìwọ dráìvà rẹ bó ṣe rí òun kò lè dúró lẹ́gbẹ̀ẹ́ dráìvà rẹ̀ ó ní ọ̀rẹ́ òun yẹn wá rẹ́rìn ó ló sọ wípé EOB máa dúpẹ́ tiẹ̀ ó ló lọ pẹ́ kí ni kó máa dú ọpẹ́ kí ni kó wọ́n máa dú ó rí bó ṣe rí ni ọlọ́rẹ̀ wọn a sọ pé òun mọ nǹkan kan jẹ́ káwọn ó change life EOB wá ló ń bi léèrè pé dúró irú life wo ni o fẹ́ kí àwọn ó change ó jẹ́ káwọn ó change life sórí irú life tí wọ́n ń gbé tó ní kò tẹ́ ẹ lọ́rùn jẹ́ kóun ó gbà lọ́wọ́ ẹ̀ káwọn sọ fọ́lọ́run ọlọ́run jẹ́ kí òun ó máa lo life tí EOB ń lò tó ní ò tẹ́ ẹ lọ́rùn yìí láìfù tòun tó ń lówó lọ́wọ́ tó ń gun mọ́tò ọ̀bọ̀kún ọlọ́yẹ tó ń gbé wá fún yìí tí òun fún lówó tó tún ní owó yìí kọ́ ló má tà bí ò ṣe wí pé kóun ó rí bó ṣe rí bóun jẹ́ kó káwọn ó gbàdúrà kóun ó gbé láìfù tòun kóun ó gbé fún EOB ó ní látijọ́ náà ó ní òun ò fẹ́ pé ọ̀rẹ́ òun ẹ mọ́ òun ò pé mọ́ kí ni ìtumọ̀ yẹn wáì tó máa sọrú ọ̀rọ̀ bá ń fóun káwọn ó change láìfù owó tó fún un gan òun wò pé ṣé yóò kàn wá mọ̀ fún un lówó ni wọ́n bá ti dé ẹ̀ lóun ti wà níwájú ilé epo ṣówó ni ó mọ̀ fún un wọn á fẹ́ kin lẹ́yìn léè tó jódodo pọ́nbélé tí èmi mọ̀ lórí òkè lọ́dún yẹn wọ́n gbé máa yẹn wá kí ló ṣẹlẹ̀ nígbà tí Ọlọ́run ta máa yẹn jí ó ní ilé epo lòún ti ṣiṣẹ́ ó ní ilé epo tí gbogbo àgbáyé mọ̀ ni ó ní tí olóyè ìbá ti dé tí chiefu ìbá ti dé ó ní gbogbo àwọn ló máa ń fún lówó ó ló máa ń yaran gan ó ló máa ń fáwọn lówó ó lóun kàn dé wá wò ńjọ́ kan pé òun níyà òun ní bàbá òun níyàwó òun bímọ ó ní 80,000 naira ni wọ́n ń san fún ó ní nílé epo yẹn ó lẹ́ni tó ń gba 30,000 wà ń bẹ̀ o ó lẹ́ni tó ń gba 50,000 ó ní ṣùgbọ́n òun ti bá wọn bẹ̀rẹ̀ ti pẹ́ ńgbà tán ṣẹ̀ṣẹ̀ establish ilé epo yẹn ó ní owó tòun ó wá jẹ́ 80,000 tán san ó ní kí ló ràn pẹ̀lú gbogbo bí nǹkan ṣe wọ́n ní Nàìjíríà yìí lọ́dún yẹn lọ ni o àṣé kò tiẹ̀ tí ì mọ nǹkan kan ṣé nǹkan wá wọ́n ń gbà yẹn àbáǹfà ayọ̀ ọ̀pọ̀ Ọlọ́run là ń gbà yẹn ó lóun ti wá tẹnu mọ́ ọ̀rọ̀ yẹn fún bàbá olówó yẹn tóun sọ fún un pé kí dádì ẹ jọ̀ọ́ chief ẹ ràn lọ́wọ́ ẹ máa fòun lẹ jàjẹ mọ́ kò sígbà tẹ máa wá bẹ́ẹ̀ bá nǹkan ẹ máa fowó tòun
ránṣẹ́ sílẹ̀ níjọ́ tóun ò bá sí ní díútì ẹ jọ̀ọ́ yẹ má fóun lẹ́jà jẹ mọ́ ó ń fẹ́ dàbí yín kóun náà ó tiẹ̀ kóun kúrò nínú iṣẹ́ àtòṣì. Ó ní chief yẹn ti máa ń sọnù òun pé wò ó tẹpá mọ́ṣẹ́ ẹ wò ó àtẹ́lẹwọ́ ẹni tóun wò yẹ kì í tan ni jẹ tẹpá mọ́ṣẹ́ ó lóun wá gbàdójú ẹ̀ níjọ́ kan. Ó ní chief yẹn wá no problem ó ló bá fóun ní business card pé kóun ó wá rí òun. Ó ní òun wá pe nọ́mbà chief yẹn ó ní ó dá ìjọ àlàmísì fóun. Ó ní láàárọ̀ bílẹ̀ àlàmísì ṣe mọ́ ó ní ọjọ́ ọ̀la àwọn pé lónìí. Ó ní ló ń bá pe chief ló bá ní ókè àìwọ́ ni máa bọ̀ wá bá níbi báyìí ó lóun bá dé ọ́fíìsì wọn. Nígbà tó ń dé ọ́fíìsì olóyè yẹn tú ni ló bá dìde ló bá gbé sínú mọ́tò ó ní káwọn lọ. onímájẹ̀mú ayérayé ẹ wò ó ṣé fẹ́ gbọ́ ọ̀tọ̀ wí pé kó láwọn kọ́kọ́ lọ fá bí ẹ̀mí ìyá aláró ẹ̀yìn ìyá aláró ẹ mọ́ bínú ọ láwọn lọ tiẹ̀ rere. Ó ní nínú igbó ni ó nígbà táwọn ó délé táwọn rí ó ní very fine house ó ní flat ni táwọn sọ̀kalẹ̀ ó ní àwọn ó ní chief ohanu tán fi sí géètì fóun. Ó láwọn tó máa ń falala sẹ́ẹ̀kẹ́ báyìí ó ní òun ni wọ́n sí géètì. Ó lóun bá ní jóun òṣùrọ̀ báyìí bàbá yìí sì sọ fóun ó lóun ṣe bí ọkùnrin. Ó ní làwọn bá wọlé nígbà táwọn wọlé ń téèyàn bá dé sitting room yìí ó ló mọ̀ ó ló bí ìgbà téèyàn dé Jerusalem. Ń lóun bá níwọ Ọlọ́run ayé lolówó ọ̀jẹ̀kú sáforítì kí ọ̀pá mẹ̀kúnnù báyìí Ọlọ́run mọ̀ ṣàánú wo nǹkan ewu bíi tí wọ́n gbé ń wáyìí. Ó ní kó Ọlọ́run ti fẹ́ máa kun gbàtà atẹ́gùn tó fẹ́ sí wọn atẹ́gùn àlàáfíà. Ó ní generator ó ní wọ́n faná síbẹ̀ ó ní generator ṣe ó ní lọ́ọ́yà fẹ́ lé. Ó ní chief bá ṣí freezer ó ló bá gbé nǹkan jáde nínú kẹ́ẹ̀gì white ó ní ló bá gbé jáde ó ló tún lọ sí bíi kitchen ń ló bá mú ẹran táwọn ń wí ẹ wò yóò tó méjì kíní tí mo fi lu ṣẹ̀kẹ̀rẹ̀ yìí yóò tó méjì ẹ̀ kéèyàn papọ̀ àbí káyà sọ wípé yóò tó bí ìkúùkù méjì báyìí ẹran díndín ń ló bá gbé dé. Ó ní òun ò lè jẹ́ débì kan tóun ti mọ̀ wípé àtẹ̀sí ẹran yìí kò look like tètè ẹ̀ ò dàbí kò ní tètè ẹran náà mọ̀ this means it's not normal now. Léyìn ó lóun sá jẹ díẹ̀ ń bẹ̀ ó ní kò tẹ́ dẹnu dé kó nǹkan mọ̀ jẹ́ wàràwàrà. Ó ní gbà tóun jẹ lọ́wọ́ ó ní chief bá freezer tó ṣí tó gbé kẹ́ẹ̀gì white jáde ó ní lọ́ bá rọ nǹkan síbẹ̀ pé kí lọ́rọ̀ ẹ̀jẹ̀ kòdì ní lọ́ bá bù ó lọ kọ́kọ́ ó gbé tóun ó gbé fóun ó ní ó kọ́kọ́ mu tiẹ̀ ló wá gbé yòókù ó gbé fóun kóun ó mu. Mú náà kí ló dé ṣé bó ti explain ara ẹ̀ fún mi olóníyè oní bàbá oníyàwó bímọ bẹ́ẹ̀ ni ọmọkùnrin gbọ́dọ̀ struggle ni ara pé òun struggle náà lélẹ́yìí ó dẹ̀ ló fẹ́ rí bí mo ṣe rí kí n mọ́ fún ẹlẹ́ja jẹ mọ́ kí n kọ́ ẹ bó ṣe ń pẹja ní mú náà kò sí kí ló wà ń bẹ̀. Ó lọ mú tẹ́lọ́bà ni so fẹ́ gbọ́ gbogbo ohun tó bá rí ń bí lẹ́nìí èèyàn tó rókù àparò tí ń di ijó àìrí kápá àrímọ́ dídé jáòkè ó lóun bá dìde yes sir. Ó ní yàrá àkọ́kọ́ tí ọkọ̀ọ̀kọ́ sí báyìí ó ló sọ fóun pé ìwé ẹni tó rí tó wà nínú agbami owó yìí
first wife òun ni kí ló ń ṣe ó mọ iye ọdún tó ti ń dàrún láàmú láwọn tó palẹ̀kùn dé ó ló tún ṣílẹ̀kùn míì fóun ó sọ pé ẹni tó tún wà nù àgbàmì owó tóun wá ná yẹn sotiri tight friend òun ni mẹ́ta àwọn mẹ́ta làwọn jọ lọ ṣe àjò òun ò gbà ó lóun ò ṣáájú owó àwọn táwọn padà lọ táwọn lọ ṣáájú owó òun ló ń lo eléyìí òun náà lòun kéde lórí rédíò wípé kí wọ́n bọ̀ ń wá gbogbo ẹni tó bá rí iye báyìí ni ó gbà tóun sì ti mọ̀ wípé níbo ni a ti fẹ́ rí ọ̀rẹ́ tó sì kejì wọn ò bí dáa kó lóde àìsùn torí wípé bòjì ló gbọ́dọ̀ mọ̀ sùn ó lóun wá sí báyìí ó ní ó ti ń rẹ̀ ń lọ díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ yẹn ó ló ti ń rẹ̀ ń lọ díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ ó nígbà tí ó ṣílẹ̀kùn mi ó ló ní second wife òun rèé ó ní bóun ṣe wàyí ọdọọdún lòun máa ń fẹ́ yàwó ó ní torí òun ti mọ tí wọn ò wúlò fóun sí. Jésù jọ ṣàánú mi má jẹ́ kankan náà àwọn ọmọ mi ò sí léyà ọlọ́njọ́ mo bí ọ ni má jẹ́ kankan náà àwọn ọmọ mi ò sí léyà fọ́kọ ètò bá jọkùn má jẹ́ wọn ò sí léyà fẹ́yàwó nítorí pé níbi tọ́rọ̀ owó dé báyìí tí àwọn èèyàn ń wá wàkúwà dé ìyàwó ń lo ọkọ ń lo ìyàwó ọlọ́njọ́ ọ̀rẹ́ ń lo ọ̀rẹ́ kò sọ̀rọ̀ kò rí kò sùn mọ́ bẹ́ẹ̀ mo sọ fún yín ó nígbà tí ó sì kàn fóun olùjẹ táàsì tó ipẹ́ ọ̀rẹ́ rẹ̀ wọ́n jọ wà ń kó nínú mọ́tò tí ẹjọ́ máa ń wá repo lọ́dọ̀ àwọn ni ó lò nàlẹ̀ níbẹ̀ ló pé wèrè wọn lọ mi wò wọn mi wèrè eléyìí mọ̀ ti pààyàn olókàn palẹ̀kùndé lọ́kàn lọ bá àwọn onílàlà yẹn tí wọ́n sí géètì olókàn pè wọ́n sókè ní wọ́n ti dé gìràgà ó ní apá àwọn kọ̀ọ̀kan ó ní kò ṣeé gbé ni ẹ bá ń gbọ́ má gbé o ẹsẹ̀ rẹ̀ di táyà kò ṣeé gbé mọ́ gbé ẹsẹ̀ rẹ̀ di táyà kò ṣeé gbé bí orin bàbá wa Ìdòwú Anímọ̀ṣọ̀run ó lọ ti wọ́ ń bọ̀ ta ó kàn ní káwọn àwọn gòdògòdò wọ̀nyẹn kán gbé òun lọ sínú ẹ̀yìn búùtù ọkọ̀ òun ni ó náà bá gbé òun sẹ́yìn búùtù nígbà tó fẹ́ já junction ju sínú igbó kan bẹ̀ ni ó lọ́lọ́run tí ó yọ òun ní òjò jẹ́ aginjù tó ní àbá ilé rẹ̀ lójú sí ó ní làwọn kan bá ń ti ibi tí ó ju òun sí yẹn àwọn kan dá oko sítòsí ibẹ̀ ó ní ni wọ́n bá ń bọ̀ ní ọkàn èèyàn mọ lílì ó ní iná bá sùn rìrìrì wọ́n fẹ́ bó lélẹ̀ tí wá bó ló jẹ́ ó lóun gbìyànjú láti sọ fóun pé ká má gbòòrò síbítù ẹjọ́ chọ́ọ̀chì kan tàbí orí òkè ni ẹ mọ̀ ó nígbà tọ́lọ́run ó ṣe ó lórí òkè kan láwọn alátẹ̀wọ́ kan àwọn àtẹ̀wọ́gbáre àwa náà rí àfàtẹ̀wọ́gbáre ó ní wọ́n ń ṣe ìsọjí lọ́wọ́ lórí òkè ẹ má bọ̀ wòlíì ẹ má bọ̀ alóore ẹ má bọ̀ gbogbo everybody ẹ má bọ̀ wọ́n sọ ìsọjí yẹn di ìsọjí olódìdí oṣù kan 30 ọjọ́ gbogbo àwa táwa náà jẹ́ alóore lórí òkè la dórí òkè náà tá a gbọ́n tí ẹ̀rí ṣe arákùnrin yẹn ń jẹ́ gbogbo wa pátápátá àìwọ̀ díẹ̀ bẹ́ẹ̀ ni mo padà fi ṣèwé ìwé tí mo fi ṣe yẹn mo wá sọ wípé àkọlé ẹ̀ má fi ọlọ́ọ̀lọ́lá mo ra ṣọ́ọ̀tẹ̀ má fi ọlọ́ọ̀lọ́lá àpèjẹ́ ẹ̀ má fi ọlọ́ọ̀lọ́lá tọrọ ìwé yẹn ta o gbogbo èèyàn tó bá wà lórí Facebook mi tipẹ́tipẹ́ gbàrà tí mo wọ orí Facebook
ọdún yẹn dẹ̀ ti pẹ́ o ṣé o máa lo oko 15 years bá àbọ̀dún 12 bí time yẹn bóyá 20 ya 2012 kọ́ ni ó súnmọ́ bẹ́ẹ̀ tàbí kó jù bẹ́ẹ̀ lọ mo kọ story yìí mo kọ síbẹ̀ EOB láìfù tó sọ wípé kó wá change yẹn kó jẹ́ kó òun ó gbé láìfù tòun fún ẹ kí ìwọ kó gbé láìfù tiẹ̀ kó máa lò ó máa yẹn sọ débi wípé ńgbà tó ju òun nù tán pé lò sí olórí burúkú àṣòkú mọ́rèrò akájọra fún ẹran wọn kì í nítẹ́lọ́rùn ìgbà tó bá wù yín lẹ máa ń sùn ìgbà tó bá wù yín lẹ máa ń jí bẹ́ẹ̀ mu gàrí ẹ̀ níjẹ́ kó tẹ́ yín lọ́rùn ẹ máa wo mọ́lówó ni tí ò bá fún yín lówó gan ẹ máa sọ wípé kò ní wà aláìda èèyàn ni ahun ni ẹ ní mọ tó fèsì ó lọ ní kíwọ náà wá jọyìn ẹ ìwọ náà ló dé ló fẹ́ jọyìn kò sẹ́ni tó fògùn ojú lò sí olórí burúkú tó bá táyé wá wà tòyàn ẹ kì í gbàtẹ́ lọ́rùn ẹ kì í gbà kámú àwọn náà táwọn náà tojúbọ táwọn tojúbọ yìí àwọn náà ń gbà yẹ àwọn onítẹ́lọ́rùn làwọn ṣe tojúbọ táwọn tojúbọ yìí àwọn tojúbọ tán ó di nǹkan sáwọn lọ́rùn àwọn ò lè padà sẹ́yìn mọ́ àwọn ti tọ́ ọlá wò àwọn ò lè padà àwọn ti tọ́ owó wò àwọn ò lè padà àwọn ti tọ́ gbádùn wò àwọn ò lè padà. máa yẹ ní bí bàbá olówó yẹn ṣe nígbà tó ju òun tán ọlọ́tún ha kẹlẹ̀bẹ̀ lé lórí pé tó ọba táyé wá aṣòkú mọ́rèrò akájọra fún ẹran ẹ rí i pé mo máa ń dásà yẹn lórí program mi àti lórí program tèmi àti Dr. Bayonle tá a máa ń ṣe lábẹ́ òrùlé mo máa ń sọ nínú òjìji ayé náà kí aṣòkú mọ́rèrò akájọra fún ẹran ẹ rí i pé mo máa ń dásà yẹn máa yẹn òun ló sọ pé bàbá olóyè yẹn ó sọ sí i nígbà tó rò pé bóyá òun ti pa yín ni. ìtẹ́lọ́rùn mọ́ ṣàlàyé gbà ó ìtẹ́lọ́rùn mọ́ ìtẹ́lọ́rùn mọ́ ṣàlàyé gbà ó ìtẹ́lọ́rùn mọ́ ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ká má bá ṣe sófin ìtẹ́lọ́rùn mọ́ ṣàlàyé gbà orí dádì mi bàbá mi kò ní tí àìlá nìyẹn nítẹ́lọ́rùn àtẹ́lẹwọ́ ẹni kì í tan ni jẹ bàbá mi Adébáyọ̀ Fálétí níjọ́ tó gbọ́ tán ní Wùmí kan gbé kinní kan fò bàbá yẹn ó sáré lọ́ọ̀dọ̀ àbúrò mi ní cultural center dákun ẹ̀gbọ́n rẹ sóun ló gbé yín tí wọ́n ló gbé yẹn àbúrò mi ní láíláí ó ní bá ń sọ fún iṣẹ́ rẹ̀ ní kó tẹpá mọ́ kó fàṣejù kúnṣẹ́ rẹ̀ ifá rẹ̀ kó fàṣejù kúnṣẹ́ rẹ̀ tó bá fàṣejù kúnṣẹ́ rẹ̀ wọ́n mọ̀ ń bẹ̀ lónìí kọ́ Prophet Wùmí Òkòròmọ́tì talented àṣà orílẹ̀-èdè nínú elédè bẹ́ẹ̀ ni ẹ lọ wò mí lórí Google ẹ mọ̀ wípé nóbì dẹ̀ǹsẹ̀ ẹ jẹ́ àtẹpámọ́ṣẹ́ wa ṣiṣẹ́ iṣẹ́ là á ṣe àìṣe rẹ̀ gan làbùkù nílùú òyìnbó tẹ̀ ń wò yẹn ẹlòmíì iṣẹ́ tí ò lè ṣe ní Nàìjíríà wọ́n ń ṣe nílùú òyìnbó wọn ò múṣẹ́ kan láàyò kẹ́lẹ́ fọ òkú Nàìjíríà tí èbá ṣaláàfà kẹ́lẹ́ ẹlòmíì olóhùn ò lè fọ gọ́tà ohun tó ń jáde yunifásitì báyé ṣe gbà nìyẹn tó bá kàwé tún kọ́ sí ọwọ́ kì í ṣe tó bá ní plan A ní B C ní kó o ní débi lórí gbìngàn bẹ́ẹ̀ ni ìka mẹ́kì ẹ̀ mọ́ sáré kẹ̀kẹ́ kọlu mọ́tò ẹ bá mi like ẹ bá mi subscribe síbẹ̀ ká bàjẹ́ fèmí àtẹ̀yìn lágbára Ọlọ́run aládùúgbò ń ṣe kí ni kò ń dọ̀la 08141214070 ànípàdé ayọ̀.